Ojúmọ́ ohun gbogbo níre, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ ìtẹ̀síwájú, ojúmọ́ rírí jẹ rírí mu, ojúmọ́ ìfọkànbalẹ̀, ojúmọ́ tó mọ́ ní ọjọ́ òní, ọjọ́ 29 oṣù keje ọdún 2025. Ní àyájọ́ òní ní ọdún 10 sẹ́yìn, òun ni ọba ìlú Ifẹ̀, ọba ìlú Ifẹ̀, ọba ilẹ̀ Ifẹ̀. Ṣé rí pé méjì ni mo gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Lákọ̀ọ́kọ́ mo ní ọba ìlú Ifẹ̀, mo tún wá ní ọba ilẹ̀ Ifẹ̀. A jí mi ní òwúrọ̀ kùtùkùtù èní, àwa ń bá mi jíròrò lórí ọ̀rọ̀ mẹ́ta. Ọ̀rọ̀ mẹ́ta náà ni ọba, ìlú àti ilẹ̀. Ọba, ìlú àti ilẹ̀ Ifẹ̀. A tún wá mú mi tẹ̀síwájú, a tún wá ń fi yé mi wípé ṣé ní ìgbà ìwáṣẹ̀ ọba ní ilẹ̀ Ifẹ̀, ọba ní agbègbè tá à ń pè ní ilẹ̀ Ifẹ̀, ṣé a mọ àwọn ọba náà? Ọ̀rọ̀ yìí mo fẹ́ gbé kalẹ̀ lọ́nà tó máa fi yé wa. Ìmọ̀ wa darapọ̀ mọ́ mi, òye wa darapọ̀ mọ́ mi, ọgbọ́n jẹ́ kí n rí ẹ. Ohun tí mò ń gbọ́, òun ni mo fi ń fi ọ̀rọ̀ yìí sí inú agbo àwọn Ọlọ́bàtálá, inú agbo Alábàláṣẹ. Ọ̀rọ̀ mẹ́ta la gbé kalẹ̀ síwájú mi ní òwúrọ̀ òní o. Ọba, ìlú, ilẹ̀ Ifẹ̀. A tún wá mú mi tẹ̀síwájú, mo tún wá ń gbọ́ Ọọ̀ni ìrìṣà, Ọọ̀ni àná, Ọọ̀ni ìrìṣà àná. Bàbá wa Okùnadé Ṣíjúadé Olúbùṣe kejì ní ọdún 10 sẹ́yìn ni wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Ìdarapọ̀ mọ́ àwọn baba ńlá wọn yìí àti ìrántí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ló gbé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde fún mi. Ọọ̀ni ìrìṣà, Ọọ̀ni Ifẹ̀, Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀, ọba. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà nínú ohun tí a gbé kalẹ̀ fún mi lónìí. A máa pe ọ̀rọ̀ kó wá fira ẹ̀ ṣàkàwé fún wa, ọ̀rọ̀ kó wá sọ ara ẹ̀ lówùúrọ̀ yìí. Tó ẹ̀yin tí ń bẹ ní inú agbo yìí, èyí tá a gbé fún mi ní òwúrọ̀ kùtùkùtù òní, òun ni mo gbé kalẹ̀ yìí o. Ẹ dákun, ẹ bá mi dá sí i. Ẹ mọ̀ wí,
ẹ mọ̀ sọ àwa níṣì sọ èyí tá a máa jíròrò lórí ẹ̀ yìí èdè àìyedè kò ní tibẹ̀ yọ ohun gbogbo níre òun la máa rí nínú ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ ní òwúrọ̀ òní. Ire o, èmi náà ń pè ní Erelú Túnwàṣẹ. Mo tún padà wọlé, èmi Erelú Túnwàṣẹ. Mo padà wọlé pẹ̀lú ẹ̀rín nígbà tí màá gbé ọwọ́ lé ohun tá a fi ń fohùn sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀rín ni mò ń rín, ẹ̀rín ayọ̀ ni mò ń rìn, ẹ̀rín ayọ̀ ni mò ń rìn. Ṣùgbọ́n bí mo ṣe rẹ́rìn ayọ̀ yìí náà, mo tún wá fẹ́ bọ́ sí ìgbà tá a dá mi sí mi lọ́kàn. Àná ọjọ́ ńlá ni fún mi nílẹ̀ Ifẹ̀ o. Àná ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2025, ọjọ́ àyájọ́ ọjọ́ tí Ọọ̀ni Ìrìṣà Okùn Adésíjú-Adé tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Mo rọ́gbọ́n kọ́ ń bẹ̀ lánàá, mo rọ́gbọ́n kọ́ kódà nígbà tí mo bá ìrìn àjò àná débì kan ẹnìkan wá ń bi mí, ó ní kí ló dé tí n máa lọ ìlú mi padà, kí ló dé tí n máa lọ ìlú mi padà, ṣé ìlú èmi Erelú Túnwàṣẹ ṣé ìlú mi nífẹ̀ẹ́ ní àbẹ́ẹ̀gbọ́ béèrè tó bí mi, ó ní kí ló dé tí n máa lọ ìlú mi padà, ó ní wúmà yìí ó dé máa lọ ìlú ẹ, ó dé máa lọ ìlú ẹ, kí ni problem ẹ pẹ̀lú fẹ́? mo rẹ́rìn ní Faransé mo rẹ́rìn àbí èmi Erelú Túnwàṣẹ ní Ifẹ̀ Òòyè. Ẹnìkan bi mí pé kí ló dé tí n máa lọ ìlú mi, àtó ẹ bá mi dá sọ̀rọ̀ yìí o, kí ló dé tí n máa lọ ìlú mi. Mo wá béèrè pé ìwọ ló máa fọ̀nà ìlú mi hàn mí, torí ìlú tèmi ni mo wà yìí o. Ṣé mo gbà á? Ṣé èsì tó yẹ kí n fún nìyẹn, àbí èsì mìíràn ló yẹ kí n fún? Àwa tí a ti wà ní òkè òkun fún àìmọye ọdún, nílùú òkè òkun ilẹ̀ àjòjì tá a wà fún àìmọye ọdún, nígbà bá wa padà sí ibi tá a mọ̀ sí ibi tá a ti ṣẹ̀, ìjó lẹ́tọ̀ọ́ kẹ́nìkan máa bi wá pé ṣé ìlú wa la wà yìí. Kì wá ṣe ìyẹn nìkan, ǹjẹ́ ẹnikẹ́ni tí ìran baba ńlá rẹ̀ tí a bá lè rìnrìn àjò padà tó fi yé wa wípé Ifẹ̀ yìí la ti ṣẹ̀, ìjó lẹ́tọ̀ọ́ kẹ́nikẹ́ni máa wá bi wá wípé ǹjọ́ ò la fẹ́ lọ ìlú wa? Ire lónìí àti lọ́jọ́ gbogbo.